ìjẹ́gun ló kàn tí a fẹ́ bá wọn ṣe o ìjẹ́gun ló kàn tá a fẹ́ lọ bá ṣe o àkẹsàn ti ṣe àbáwọn ṣe ìkọ̀tún ti ṣe àbáwọn ṣe o ìjẹ́gun tó kàn tá a fẹ́ lọ bá ṣe. ìjẹ́gun ló kàn tá a fẹ́ bá wọn ṣe. mo fẹ́ kó lórí apẹ̀nà gbogbo Àwórì division pátápátá ọkọ̀ lórí tí lọ́lá ìjẹ́gun ló kàn tá a fẹ́ ọkọ̀ àbúrò òfin ni ọmọ onífẹsàmàlẹ́ ọmọ abágúnjẹbọ tí ìkọ̀tún ti dé àbáwọn ṣe ìjẹ́gun ló kàn tá a fẹ́ bá wọn ṣe. ìjẹ́gun ló kàn tá a fẹ́ bá wọn ṣe ìjẹ́gun ló kàn tá a fẹ́ bá wọn ṣe àfẹ́sán ti dé àbáwọn ṣe ìkọ̀tún ti dé mo ti bá wọn ṣe ìjẹ́gun ló kàn tá a fẹ́ bá wọn ṣe. ẹ̀sùn bàbá wá sí la aṣíwájú ẹ̀bí ẹ̀sùn ìpínlẹ̀ tí ní adékòó ayé lára ọkọ̀ ìyá aláṣẹ ọkọ̀ mímọ́ mi.
Adébí ọwọ́ lọ, ààrẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí bá ṣe wí o. Adébí ọwọ́, Adébí ọwọ́, ogun tó tóbi ta ìdó fún. Àwọn olóòtú ìbàdàn odù, Èdùmàrè ti fi bí ọ̀mù kalẹ̀. Ẹ náà ké, ànájì ló pọ̀ fẹ́ náà ké. Adébí ọwọ́ ọmọ àkọ́kọ́. Nígbà bẹ̀rẹ̀ àtọ́kùn ẹ̀ lọ́yẹ̀ tó rú. Adébí ọwọ́ ojú olówó máa tàbí ìgbì. Ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ ni wọ́n àti ẹ̀ anígbàgbọ́ ẹ̀ṣẹ̀ wọn pẹ̀lẹ́ lọ́rùn. Adébí ọwọ́ ìwé máa lọ. Ojú ọmọ òdodo. Ọmọ yẹn pọ́nlọ́pọ̀ àgbẹ̀ yẹn wí, ẹyẹ òṣèlú ẹ̀ lọ́lọ́rù, ọ̀dọ́ọ̀bù, èdè lẹ́yìn pọ́nlọ́pọ̀ ọ̀gbẹ̀ lọ́lọ́gbẹ̀rẹ̀, Adébí ọlọ́gbẹ̀ bàbá ọmọ ẹlẹ́gbẹ̀, ọ̀ṣọ́ pọ́pọ́, ọ̀ṣọ́ pọ́pọ́, ọ̀jẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́gàjù, ọ̀jẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́gàjù, ọ̀ṣọ́ pọ́pọ́, Adébí ọlọ́ṣọ́ máa tẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. Òṣàtí ìwọ̀nú tí wọ́n lu gọ́gà rẹ̀ lẹ́yìn rẹ̀. Adébí owó ọdún wọ́n wà bí òdòdó. Títí wọ bàbá bí ọ̀dọ́dà lẹ́yìn àti tó ṣe ńlá. Àyìndé lọ gbọ́ nínú ọ̀fẹ́ ló fò wú. Àyìndé tí ìwọ̀nú tí gbogbo rẹ̀ ń kú ìrìn. Torí wípé àyìndé ọmọ ọdún kò yí ọ̀ṣọ́. Wọ́n bí ìlọ́rú lọ́tà ẹ̀jọ̀ máa pọ́nrọ́ lọ́gbọ̀gbọ̀ gbogbo lè mú ọdún. Kọ̀wọ̀kọ̀wọ̀ ni wọ́n wí.
Ẹ control people yẹn kọ́ ọmọ bẹ̀rẹ̀ jáde. Baba. Yeah.
orúkọ mi ni Alhaji Lukman ọmọ dada ọmọ Ajagun nílùú Ìjẹ̀bú. Ikú là ń ṣe lè li à ń ṣe abẹ̀rẹ̀ ọdún eégún Ìjẹ̀bú láti bí oṣù méjì ó dín díẹ̀ láti ṣe bọ̀. Lèlí ó wá kan eégún mi Adébíowó àtọmọ lèrè eégún yẹn ń ṣeré lèlí òun ló jẹ́ kí gbogbo wa wà níbí àti gbogbo àwọn àgbààgbà wọn àti baálẹ̀ ìlú wa láìpẹ́ ní máa jọba láìpẹ́ High Chief Jẹ̀lílì Àyìndé Àbú Òdòdó tọ́lọ́n kó bá mi dé wọn ládé wọ́n wà níbí lèlí Olúọmọ Èjìgbò wà níbí lèlí ọ̀dọ̀ bí ìlú Ìjòdòdó wà níbí lèlí baálẹ̀ Ìjàgẹmọ wà níbí lèlí gbogbo àwọn olóyè wà níbí lèlí àti oníṣẹ́ kábíyèsí wa jà fún authority Chief Dr. Sulaiman Raji Asade Ajagungbadé wọn Ẹnúkàlù wọn Ìlúfẹ́mi lóyè kódàdé kó pẹ́ gbogbo tó ń ṣe kó má ṣìṣe gbogbo báyé ń darí wa kẹ́lẹ́dùmarè má bá mi kọ́ wọn mọ̀ ṣe ìlú Ìjòdòdó ṣàdéhùn àwọn náà máa fún ọládé láìpẹ́ láì jìnnà kọ́ fún ọládé náà ọlọ́run àjẹ́ fún wọn ṣe nígbàdé náà lẹ́yìn wọn kí ṣe máa ríre wẹ ìlú Ìjẹ̀bú láti ṣe ọdún eégún yìí àti bẹ̀rẹ̀ kẹ́lẹ́dàjẹ́ parí ẹ̀ láyọ̀ àwọn alálẹ̀ kan lọ́jọ́ parí ẹ̀ láyọ̀ ọba wa ìlú Ìjẹ̀bú àlàáfíà ara àjíǹde ara kó máa bá wọn gbogbo wọn lè bá mi wá síbí lèlí kọ́ńdélé báre àrìnàgóre àkòyà bí délé má jẹ́ àṣemọ fún wa ìlú Ìjẹ̀bú àti gbogbo Àwórì kó má bàjẹ́ ìlú Èkó kó má bàjẹ́ ìlú Nàìjíríà kó má bàjẹ́ ìdìbò la má dì níbọ̀lọ́nà ẹni ní máa ṣe ní máa túbà ní máa túṣẹ́ ní kẹ́lẹ̀ dábàá wa gbé síbẹ̀ kí ṣe máa ríre wẹ inú mi dùn púpọ̀ lèlí wípé mo tẹ̀ dájọ́ ọjọ́ pé mo dóṣù oṣù kò mo dẹ̀ réyàn èèyàn daṣọ àṣírí wọn dáàbò mi àwọn èèyàn kún bí bámbámú inú mi dùn lọ́pọ̀lọpọ̀ wípé àwọn èèyàn pọ̀ ọkún mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìwà inú mi dùn púpọ̀ eégún náà dẹ̀ lọ́re ó bọ̀ re aṣọ òpọ́mọ lórí mo dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn òdòdó ẹ̀ṣọ́ ọmọ balẹ̀ ń Jàgẹmọ ọmọ oníbà ẹkùn ọmọ ní ti gbé òròdú mo dúpẹ́ lọ́wọ́ wọn
torí pé wọ́n tọ́ mi wọ́n rè mí ó ṣoríire níbẹ̀ kò ní bàjẹ́ fúlù yìí jòdòdó àjọ máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ni àríwọ̀ ò ní dàrú àwọn ló tún gbé mi ní ìdébí ilé mi àwọn ló jẹ́ kí wọ́n ṣe ìdílé bàbá mi kí gba yìí kí gbẹ̀yẹ níbẹ̀ ayé wọn ò ní bàjẹ́ gbogbo wọn ìyàwó lé bẹ wọ́n máa bíire wọ́n máa tọwọ́ àlàbòsù ikú ò ní pa nìkankan nínú wa èmi náà àwọn ọmọ mi ò ní kú mọ́ mi lójú àwọn ìyá mi ò ní kú mọ́ mi lórí gbogbo àwọn lìwálìbí ìdùnnú náà máa fi ṣe lílì bá jẹ kí borí jì mí àjọṣe pẹ́pẹ́ o èmi gẹ́gẹ́ bí èmi wọ́n ní pé aláàjì níwà àmọ́ àdáwọ́làbálà àmọ́lẹ̀lìkọ́ àdáwọ́làbálà àmọ́lẹ̀lìkọ́ gbogbo àwọn ọba wa láyè wọ́n gbèsè ṣe ìlú wa wọ́n gbé lárugẹ kí lè má túbà kí lè má túṣẹ́. orúkọ mi Aishif Abujelili Òdòdó aka Àkóyí baálẹ̀ ti ìlú Ìjẹ Òdòdó ìwé làbí ṣe lè lì ọdún eégún làbí ṣe lè lù jẹgù orúkọ eégún lèmi ṣeré lè lì láàárọ̀ yìí eégún eléré ló ṣeré láàárọ̀ yìí ọmọ lèrè náà mi pè é ṣùgbọ́n lèmi ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí eégún alágbádá lèmi ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí adé bí owó náà mi pè é àkọ́kọ́ ikú lè yàtọ̀ nínú eré ti tèmi yìí pẹ̀lú àwọn eégún tí ń ṣeré ń bọ̀ láti gbàdọ̀ ti bẹ̀rẹ̀ eégún àkọ́kọ́ ó bẹ̀rẹ̀ lórí aṣọ ládé bí owó lòlè yìí kò tí ì ṣe eégún kankan lè ló nílùú jẹgù láti gbàdọ̀ ti bẹ̀rẹ̀ ọdún eégún ìkejì eré lẹ́gùn yìí ṣe ládé bí owó yìí ṣe kò ì ṣe eégún lè ṣe irú ẹ̀ láti gbàdọ̀ ti bẹ̀rẹ̀ ọdún eégún nílùú jẹgù kí n tẹ̀ tó dórí àléfà àbálẹ̀ ìlú Ìjẹ Òdòdó nìwà yìí àti kékeré mi lẹ́mi ò ti fi ìṣẹ̀ṣe mi ò fi ṣeré rárá o torí ikú nìbá lọ́wọ́ bàbá nìbí mi lá bàbá tọ́jọ́ bí bàbá tèmi ìṣẹ̀ṣe yẹn ní bàbá yẹn káyọ̀ mi ṣe so nǹkan mi ò dẹ̀ gbọ́dọ̀ fi sílẹ̀ ìmọ̀ràn ni máa gba àwọn bàbá mi ládéládé àwọn ọba láìlúwà lílẹ̀ Àwórì káàkiri ìmọ̀ràn ni máa gbà wọ́n ní pé kò ní ìdíkà tó gbà wọ́n ní ìmọ̀ràn ikú náà mi ṣe láò bẹ̀tẹ̀ ní ọmọ wọn baálẹ̀ ní Ìjẹ Òdòdó máa kàn tó ṣàfikún ẹni pé kọ́ máa jẹ́ kó sú wọn kọ́ jọ àtàwọn baálẹ̀ ẹgbẹ́ mi ìṣẹ̀ṣe ó ṣe pàtàkì nínú ìlú oníkálukú wa ká máa ṣe. gbogbo àwọn ọkùnrin ni o obìnrin ni o ọmọdé là o alàgbà là o lè wá sọ́dún eégún jẹgù káwá bá wa ṣayẹyẹ eégún Alhaji Lukumonu adébí owó yìí ayọ̀ àtàlàfíà lóníkàlùkù ìpínlẹ̀ wọn sí náà máa padà délé wọn ní ìsìnkò yí àná kò ní ṣẹlẹ̀ sí wa o a máa lọ láyọ̀ a máa bọ̀ láyọ̀ o gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀ ìsìnkò yí àná ò ní wọlú ẹ o ìlú gbogbo ìlú Àwórì lápapọ̀ pátápátá á tòrò bómi àfòwúrọ̀ pọ́nlá o. Àkẹsàn ti ṣe àbáwọn ṣe Ìkọ̀tún ti ṣe àbáwọn ṣe o Ìjẹ̀gùn tó kàn tá a fẹ́ lọ bá ṣe. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ bá wọn ṣe. mo fẹ́ kó lórí àpènà gbogbo Àwórì division pátápátá ọkọ̀ lórí tí lọ́lá. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ ọkọ̀ àbúrò mi ni. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ ọmọ onígbẹ̀sàmàlẹ́ ọmọ abágúnjẹbọ.